Kí ni ìtumọ̀ ànàgó gangan? Ẹ̀yà wa kàn yàtọ̀ síra wọn tó tẹ́lẹ̀ a bá ń sọ̀rọ̀ à ń gbọ́ra wáyé tó bá ṣe ilé Ifẹ̀ yóò yọ̀yọ̀ báyìí sí àwọn ọ̀họ̀rí ọ̀yọ́ ló ti kó àwọn Ṣàkété Ìjẹ̀bú kódà ìta Ìjẹ̀bú wà ní Ṣàkété. Mo lè sọ fún pé ìtumọ̀ ànàgó tí mo ṣàwárí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní ilé Yorùbá pọ́nbélé ní wá lórí ìkànnì a máa rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pé ní Àbínibí. Mo kàn fẹ́ sáré yànnàná àwọn nǹkan tí mo ṣèwádìí ní kòpẹ́kòpẹ́ ní orílẹ̀-èdè Benin Republic. Mo lọ sí ìlú kan tó ń pè ní Kétu ní ilé tí ọba wọn jẹ́ Alákétu. Ilẹ̀ Yorùbá ní Kétu, bẹ́ẹ̀ sì ni ẹ̀yà Yorùbá tó máa ń pè wọ́n ní ànàgó nílùú Kétu. Ṣùgbọ́n ní ìgbà tí mo bẹ́ sínú ìwádìí pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí a mọ̀ sí ànàgó, nǹkan tó sọ fún mi kò ń ṣe nǹkan tí ó ṣe é fetí gbọ́. Ṣùgbọ́n kó wá tó di pé mo fi nǹkan tó sọ fún mi hàn yín, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ìdí tó fi jẹ́ pé ìwádìí tó fi ṣe kókó tó ṣe pàtàkì sí mi. Ìdí alákọ̀ọ́kọ́ ni pé yàtọ̀ sí orúkọ tí a mọ̀ sí Yorùbá, orúkọ mẹ́ta míì ni ó wà lákọọ́lẹ̀ tó dẹ̀ túmọ̀ sí pé àwọn èèyàn Yorùbá náà ni. Orúkọ alákọ̀ọ́kọ́ ni Lùkúmì, orúkọ ẹlẹ́ẹ̀kejì ni Aku, orúkọ ẹlẹ́ẹ̀kẹta náà ni ànàgó kó tó wá kan Yorùbá. Mo ti mọ ìtumọ̀ Lùkúmì ní ilé tó túmọ̀ sí Olùkúmí tó wá láti inú ọ̀rọ̀ tí a mọ̀ sí Olùkúmí tó túmọ̀ sí ọ̀rẹ́ mi, ẹnìkejì mi àbí ẹni bí ọkàn mi, òun ni ìtumọ̀ Olùkúmí. Ọ̀rọ̀ tí a mọ̀ sí Aku, ilé orílẹ̀-èdè Sierra Leone àti Gambia, òun ni wọ́n ti ń jẹ́ Aku lọ́pọ̀lọpọ̀. And Aku yìí ó wá láti inú bí Yorùbá ti ṣe máa ń kí ni pé a kú òwúrọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ewu ọmọ, a kú ewu ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú bí Yorùbá ti ṣe máa ń kí ni, òun ni ọ̀rọ̀ tí a mọ̀ sí Aku ti wá. Kódà tíntìn ló kù, Aku yìí ni àbá máa jẹ́. Ṣùgbọ́n ìyẹn ò ń sọ̀rọ̀ ọjọ́ ìní yìí. Ẹlẹ́ẹ̀kẹta wá ni ànàgó. Ní ilé tí mi mọ̀ túmọ̀ ànàgó, mo ti ń ṣèwádìí ẹ̀ tipẹ́ kó tó di pé mo wá lọ sí ìlú Kétu ní orílẹ̀-èdè Benin Republic níbi tí mo rí as capital àwọn ànàgó gangan. Ìran Yorùbá náà ní jẹ́ ànàgó, ṣùgbọ́n ìtumọ̀ tó wá lẹ́yìn ànàgó yìí kì í ṣe nǹkan tó dáa rárá, at least a ti ṣèwádìí títí dìsìn. Ẹ gbọ́ nǹkan tí ìtumọ̀ ànàgó túmọ̀ sí. Kí ni ìtumọ̀ ànàgó gangan? Yorùbá ni gbogbo àwọn tó kò lẹ̀ Yorùbá tó wà ní Benin Republic. Yorùbá ni gbogbo wa. Yorùbá Kétu wà lọ́tọ̀, Yorùbá Ṣàkété wà lọ́tọ̀, Yorùbá Sábẹ̀ wà lọ́tọ̀. Bóyè wà lọ́dọ̀ wa náà nìyẹn. Bó ṣe wà jẹ́ mọ́ pé Ìjẹ̀bú wà lọ́tọ̀. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà wà lọ́tọ̀. Ọ̀yọ́ wà lọ́tọ̀. Bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ wa níbí. Ṣùgbọ́n àwọn ìdààmú pẹ̀lú àwọn òyìnbó ló fún wa lórúkọ ànàgó yìí torí àwọn èèyàn wa tó kú lẹ́rú lọ sí ẹ̀wọ̀n. Nǹkan aṣọ òfì tó fi ń dìgún gbà yẹn bí èèyàn kò bá pọ̀ tó bá tó ọ̀sẹ̀ méjì mẹ́ta máa ń yọ iná kan jáde láti iná ìkó wá pọ̀ láàrin àwọn èèyàn wa tó ń wọ aṣọ òfì yẹn. Ó ṣe é pé tó bá fẹ́ júwe ọ̀kankan ibi tó wà, àwọn tó wà níbi iná ìgò wà wọ́n bí àwọn èèyàn pé báwọn náà pè kòkòrò yìí wọ́n ní iná ìgò làwọn pè lọ́dọ̀ wa. Ibi táwọn téèyàn iná ìgò wà ibi tó ti pè orúkọ tó ṣe nígbà tó ń fẹ́ sọ. Ànàgó. Lenago ní French Lenago. Òun náà lẹ ti wá rí yẹn. Ṣé rò pé orúkọ tí a mọ̀ sí ànàgó ṣé nǹkan tó yẹ ká máa lò ní pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí? Torí mo mọ̀ pé àwọn ànàgó kan náà ṣì wà ní ibi tí a mọ̀ sí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìtàn náà kò tí tàn rárá àti ẹ̀ tí parí ìtàn náà rárá torí àti ẹ̀ tí bẹ̀ sí tàn rárá. Ní ìlú Kétu wọ́n ní ìgbàgbọ́ pé àkọ́bí Oòduà ló wá tẹ̀dó sí ìlú Kétu, òun náà ń pè ní Alákétu. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún wa nílé tí máa ṣe máa mú wa lẹ́kùnrẹ́rẹ́. So tó wáyé pé ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ kọ́kọ́ bá mi subscribe sórí ìkànnì, ẹ tẹ like button, ẹ make sure pé like fídíò yìí. Ẹ ṣé. Lẹ́wọ̀n kọ́lẹ̀. Wàrà bó ṣe kọ́lẹ̀ nìyẹn.
òun náà yẹn àwọn ti Brazil fi ń jẹ́ Nago. tó fi nígbà tó rí i pé Kétu náà ti kóra wọn tó ti kó àwọn kó àwọn Kétu Nago náà sì ń gbé Kétu torí ìwé tí mo sọ pé ọba 46 sign ní 12 February 1994 yẹn núwèé yẹn orúkọ lórí Confederation Nago ní odù sign lọ́pọ̀ sínú ìwé tí mo ti rí afọ́n yẹn kà lórúkọ Confederation Nago ni wọ́n kọ́ lórúkọ Confederation Yorùbá Kétu. Treaty lẹ́ ń sọ yẹn o. Treaty yẹn treaty yẹn lórúkọ Confederation Nago náà wọ́n máa ń fi tí ìsíwájú ẹ̀ NAGOT Nagot. Gbogbo àwọn fresh lọkọ wọn mọ̀ túmọ̀ ọ̀rọ̀ náà nǹkan wọ́n kọ̀ gbọ́ ni. wọ́n rí pé ẹ̀yà wọn yìí a ti lè fún wọn lórúkọ báyìí ní ká máa pè wọ́n. àwọn orílẹ̀ ìgò ó ṣe yẹ ká máa pè wọ́n. ó kó ọ̀rọ̀ tí mo lè sọ lọ́gàá mi ṣùgbọ́n dádì àkọ́kọ́ tá à ń pè ní pádì àkọ́kọ́ tó jẹ́ ti gbogbo ilẹ̀ Benin lápapọ̀ ọmọ Kétu ni orúkọ rẹ̀ Múléró Thomas òun kọ̀wé ní 1926 ló ti kọ̀wé sórí àgbáyé wípé àwa Yorùbá tá a kó Nàìjíríà àìṣe ànàgó torí èébú ló jẹ́ fún wa a gbọ́dọ̀ gbà kán máa tírìtì wa ní ànàgó Yorùbá la wà ẹ̀yà wa kàn yàtọ̀ síra wọn tó tẹ́lẹ̀ a bá ń sọ̀rọ̀ à ń gbọ́ra wa yé dájúdájú ibìkan náà láti kó tí ò bá ṣe Ilé Ifẹ̀ yóò yọ̀yọ̀ báyìí sáà àwọn ọ̀họ́rí ọ̀yọ́ ló ti kó àwọn Sàkété Ìjẹ̀bú kódà ìta Ìjẹ̀bú wà ní Sàkété yangan ló ń pè ìgbàdo lọ́dọ̀ mi ẹ̀sùn wípé àwọn Ìjẹ̀bú ló ń pè ìgbàdo ní yangan ibi tá a ti mọ̀ wípé. àwọn Sàkété kan náà máa ń sọ pé Ọ̀yọ́ làwọn ti kúrò. àwọn ẹsẹ̀ wọn pọ̀ àwọn pọ̀pọ̀ kúrò Kétu náà tó wà ní Sàkété kódà ọba 49 tí mo sọ̀rọ̀ báyìí Sàkété náà ti lọ́ mú àwọn lọ tẹ̀dó sọ̀rọ̀ ni àwọn ti lọ́ mú níwájú ọba kódà ilẹ̀ Sàkété wà ní tí ẹ báyìí títí òun náà lẹ ti rí yẹn níbi ìwádìí mi mo tún wá tẹ̀síwájú mo tún wá bi wọ́n pé kí wọ́n sọ èdè Kétu original dialect Kétu kí wọ́n fi sọ ìtàn Kétu pàápàá jùlọ bí wọ́n ṣe accept àwọn missionaries bí wọ́n ti ṣe débẹ̀ torí mo mọ bí àwọn missionaries ṣe dé ọ̀pọ̀lọpọ̀ bí ní orílẹ̀-èdè Benin Republic ní ilé ìtẹ́wé kò yàtọ̀ sí títí wá jùjùjù ṣùgbọ́n bí missionary ṣe dé ìlú Kétu gangan ni mo ní kí wọ́n fi èdè wọn gangan kí wọ́n fi ṣàlàyé ẹ̀ fún mi ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. Kétu sá ọ náà mo ti ẹsọ kí mo ti ẹsọ ìgbà tó pe ìgbà ń lọ pé òkúta èyí ó pe òkúta adé babaláwo ọ̀dà fánẹ̀ ó ní Ifá Ọ̀yọ́ yìí Ògúdátàsíá lórúkọ odù Ifá kẹrin wá lọ́dún kẹrin ó lè fa ibi fáyẹ kó ti olùgbẹ́ lálejò gidi àlejò dáadáa làwọn wá wọn yìí bá lè lọ àáfowó wo wọn àkàrí òun gbé ó látara ọ̀pọ̀ ọmọ ní orú ẹṣọ oríire wá gbà wọn wọlé ọ̀pọ̀ ọmọ ní orú ẹṣọ oríire látara wọn ó ní ká gbà wọn ó ní bọ́ọ̀n babaláwo Ifá tó ẹ̀ ọ̀nì ọwọ́ àwọn ń lé àwọn fẹ́ ká fáwọn lọ́mù àwọn kọ́kọ́ òun lẹ́kọ̀ọ́ ìkàtẹ́kísmù ìwákẹ́lẹ̀ kọ́kọ́ fún ọmọ náà bọ́jẹ́ pé fáyẹ̀ dáa lójú ọmọ méjì ni babaláwo ó fẹ́ ẹ̀gbọ́n bàbá ìyá mi sílẹ̀ ó fi àbúrò tó wà lẹ́yìn bàbá ìyá mi gan ọkùnrin kan obìnrin kan ló fà kalẹ̀ ìgbà yẹn ni gbogbo àwọn olóyè kódà aláǹfà ilẹ̀ yìí tó gbóná jù ó wà láwọn ẹni tó dá Kétu òun náà fẹ́ lọ kílẹ̀ orúkọ ẹ̀ ní Àrẹ́pà ọmọ tó kílẹ̀ wọn wá fi Àrẹ́pà kún orúkọ Ṣàfà Philip gbà tó wọ́n fún un ní Baptiste dan Philip lọ́mọ náà yẹ àwọn èèyàn méjì tèmi tó kúrò lágọ̀ọ́ babaláwo ẹni àkọ́kọ́ náà kọ́kọ́ fún ní Baptiste àkọ́kọ́ ní Kétu ní ọmọ yẹn orúkọ ẹ̀ ní Teresa ti Avila mímọ́ orúkọ ẹ̀ náà fi ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ Kétu ní Teresa Avila ẹ̀ náà fi ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ẹnì kejì Saint Augustin náà fún gbogbo wọn ṣe ẹwọ gbàgbọ́ tán Ọ̀fà ló mú káwọn èèyàn wọn gba kátólíìkì wọlé Ifá náà sì ń tọ̀ kódà tó bá dín Ifá kó sọ ìwòye gbogbo ní ká máa fọlọ́hùn síwájú gbogbo nǹkan tá à ń ṣe ká máa fọlọ́hùn síwájú gbogbo nǹkan tá à ń ṣe. olùyọ tẹ Kétu náà. jẹ́ látara ìwòye gbogbo tá a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ àwọn babaláwo yìí lọ sí mọ́sìkì
wọn yìí lọ sí ẹ̀wọ̀n evangelic mẹtùbájọ catholic ẹ̀rí lẹ̀kẹ̀ ifá lọ́wọ́ ẹ̀ yóò sì lọ yóò lọ ṣọ́ọ̀ṣì olóòmọ̀ ìpè ifá ló pa láti káwọn sókè káwọn náà lọ. bàbá ẹ̀ wọ́n yìnbọn ọ̀pá kan lẹ̀ òkúta ẹ̀ àsìkò táwọn òyìnbó dé òyìnbó dánú bí àwọn kan wọ́n yìnbọn fún ìwé ẹ̀rọ padà àwọn òyìnbó fẹ́ mọ ẹni tó lù wọ́n fi gbogbo nǹkan wá àwọn ọ̀rẹ́ ifá ló wà gbé kalẹ̀ agboolé mélòó ló wà ńgbà yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní bí agboolé kankan ló ń pè òkúta ló bí ifá ló mọ àjọ ní fún ẹni tí bọ́n ti lọ sí wa. gbàtàn mú wọ́n kàn bí ẹni kan jésù máa gbọ́ nínú wọ́n kàn àwọn òyìnbó kan wọ́n fi àjẹ àwọn ènìyàn pa kìsà òkúta wà lẹ́nu tó jí fáfọ́ba lágbóore torí wọ́n ti ṣàmú àwọn ẹ̀ wọ́n máa ń górí àwọn èèyàn jẹ́ wọ́n ló máa ń fi múlé. adébẹ̀ tó ti máa ń ṣe tó fi máa ń mọ fẹ́ǹsì ibi tó ti máa ń kọjá adébẹ̀. wọ́n ti ṣa òkúta mú àwọn ẹni tí wọ́n fẹ́ lọ gé òye lọ́ba wa ní pírọ́blẹ́mù kan ìtàlẹ̀ ta ọba lórí ibùsùn rẹ̀ ajárún aya ọba wọ́n ló fẹ́ mọ àmì méjì tó ń rí ẹ̀ wọ́n fẹ́ mọ̀ túmọ̀ gbogbo àwọn tó lọ wọ́n gbẹ́ngbà tí bàbá ìdè tó da pẹ̀lẹ̀ ní ó ní bá ọba pé òdùgbẹ́ ọba arápẹ̀rẹ̀ kan lórí bẹ́ẹ̀dẹ̀ apẹ̀rẹ̀ tí ẹ̀kọ́ ìtàlẹ̀ lúta ọba ní láyéláyé wípé ọgbọ́n kan tó wà táwọn èèyàn tó wọ́n tó nínú tó lè mọ nǹkan tó ṣe yàn ní yàrá tí wọ́n sí ó ní kódà ajá rún yàn ajá náà wọ́n ti fi nǹkan bò mọ́lẹ̀ wọ́n ṣe yọ̀ǹda ìtàn ọ̀pá níjọ́ yẹn kódà ẹrú méjì ni wọ́n fún ló ń bá gbé wọ́n fún ní yàrá lẹ́ẹ̀kan náà ìgbà tí ogun ìdààmú ẹ̀ tán tó padà ó mú àwọn ẹrú yẹn wá lọ́wọ́ obìnrin kan ọkùnrin méjì àwọn ọkùnrin ẹkún wọn lọ ọkùnrin nígbà tí kò sẹ́ni tí ń ṣọ́ wọn náà sálọ. ẹ ṣeun gidi gan sa adúpẹ́ sa. oúnjẹ mi ni ló fa ló interest ìgbà tí mo ti gbé set sórí silence ìyẹn kan ni díẹ̀ tó bá pè mí tí kò bá rí ọ̀rọ̀ tó bá ti bá pè máa máa fún un lésì ọ̀rọ̀ tó wà. ẹ ṣeun gan sa so ìlú Kétu làwọn wà o. inú mi dùn pé mo pàdé yín inú mi dùn gan. ẹ ṣe gan sa ẹ ṣeun. kò sígbà tẹ́ ẹ pè mí kó là tẹ́ bá fẹ́ lórí WhatsApp ká sọ̀rọ̀. máa save nọ́mbà yín máa pè yín. ẹ wo kò ní jù báyìí lọ lénìí mo kàn ní kí n sáré mú wá fún wa ní pé ànàgó at least ibi tá a ṣèwádìí ẹ̀ dé lọ́wọ́lọ́wọ́ báyìí tá bá tún rí ẹ̀rí mi a máa tún fi hàn wá pàápàá jùlọ ìwé tí wọ́n sọ yẹn ìwé tí wọ́n ní wọ́n ṣe ní ọdún 1926 yẹn tá bá tún rí mi a máa fi hàn wá mo interview yẹn ṣe gùn mo kàn ní kí n sáré fi kékeré hàn yín bẹ́ẹ̀ ni àti pé nǹkan kan ṣoṣo tí mo padà mọ̀ ni pé gbogbo ìlànà tí àwọn English lò fún wa ẹ má gbàgbé pé French ló colonize Benin Republic gbogbo ìlànà tí àwọn English lò fún wa pátápátá òun náà ni French lò fún wọn the same pattern náà ni the same pattern tẹ́ bá ti understand the pattern àwọn nǹkan tí mò ń ṣàlàyé ó máa yé wa lọ́pọ̀lọpọ̀ the same pattern náà ni ẹ wo ìwé tí wọ́n sọ pé wọ́n kọ ní ọdún 1926 tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn èmi rò pé bí ìgbà tí à ń sọ pé Samuel Johnson náà kọ̀wé ní ọdún 1921 òun náà ni so many other things náà ni wọ́n ṣàlàyé fún mi tẹ́ pé ó wà related sí bí àwọn England sì ṣe nílẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà la máa mú wá sí nínú lọ́jọ́ iwájú ṣùgbọ́n nínú ilé mi kàn ní kí n sáré ìfìlẹ̀ hàn yín ni kí lẹ́yìn rò mo mọ̀ pé kò ń ṣe orílẹ̀-èdè Benin nìkan ni wọ́n ti ń jẹ́ ànàgó wọ́n jẹ́ ànàgó ní àwọn Yewa nǹkan kan náà àwọn ànàgó wà ní gbogbo bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n mo fẹ́ bi yín ni pé kí lẹ rò nípa ìtumọ̀ ànàgó tí wọ́n sọ fún wa yìí ẹ jẹ́ kí n mọ̀ tó bá yẹ pé ẹ̀yin gbà wọlé àbí ẹ̀ gbà wọlé kó tó di pé àtẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí náà mo kàn ní kí n sáré mílè wá fún yín ẹ ṣeun mo dúpẹ́ jẹ́ kó wá tó dìgbà mi ẹ má gbàgbé pé Yorùbá Pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun òun náà la fi dá ìkànnì sílẹ̀ àsìpè ní Àbínibí jẹ́ kó wá tó dìgbà mi fídíò mi tí mo fẹ́ kẹ́ wò òun náà ló ń jáde ara àwọn fídíò tí mo ṣe ní orílẹ̀-èdè Benin Republic náà ni mo mọ̀ pé ẹ̀ ní regret pé wò ẹ ṣeun ó dàbọ̀.